tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn òṣèré nílẹ̀ yìí Yetunde Wunmi Òdú ni wọ́n wọ̀nyí ṣàìmọ̀ fólóko tá a bá wo àwọn eré tí wọ́n ń ṣe ẹ̀mẹ́ yìí pé obìnrin yìí náà ti gbìyànjú tá a bá dẹ̀ wo ìgbésí ayé wọn oríṣiríṣi nǹkan ni wọ́n ti là kọjá bẹ́ẹ̀ náà tẹ́ bá wo ìgbésí ayé àwọn pásítọ̀ ẹ wo ìgbésí ayé àwọn àfáà ẹ mọ̀ pé oríṣiríṣi nǹkan náà ni wọ́n ti là kọjá kódà àwa náà tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ oríṣiríṣi nǹkan la ti là kọjá ẹ̀yin gan tẹ́ ń wò wá oríṣiríṣi nǹkan la ti là kọjá gbogbo àwọn eré tẹ́ ń wò lórí tẹlifíṣàn ìmíì ó jẹ́ ohun tó yẹ pé ó ti ṣẹlẹ̀ sẹ́nìkan rí náà wàá fi ṣeré ìmíì pé kò ṣẹlẹ̀ rí tó pé wọ́n kàn rò ó pé kíní báyìí lè ṣẹlẹ̀ ẹ jẹ́ ká fi ṣeré káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ àwọn tẹ́ ẹ máa ń gbéyẹ̀wò náà àwọn eré tẹ́ ẹ máa ń wò ní àwọn eré Nollywood lọ́wọ́lọ́wọ́ ohun tí mo fẹ́ kájọ wò òun náà ni ìyá wa Yetunde Wunmi wọ́n ṣe 35 years on stage a jẹ́ pé ọdún márùnlélọ́gbọ̀n tí wọ́n ti wà ní orí pípé à ń ṣeré orí ìtàgé eré fíìmù eré sinimá káàkiri ẹ rí pé àwọn ti di girama gan sínú iṣẹ́ fíìmù àwọn náà ni wọ́n ṣe o wọ́n sì wàá pè wá pípé ká wá nílé iṣẹ́ Orísun pípé ká wá jẹ́ kẹ́yìn ọmọ aráyé kẹ́rí gbogbo ohun tí àwọn ṣe fíìmù kan tó tún gbé jáde lórí ìgbésí ayé wọn òun náà gbogbo èèyàn náà lọ níbẹ̀ wọn wò ẹ jẹ́ kẹ́yìn náà kẹ́ láǹfààní kẹ́ lè wo bí gbogbo ẹ̀ ti lọ ẹ kú kalẹ̀ o. Life drama, J17, alakomeji, oníkálukú pẹ̀lú agbélébùú ẹ̀rí. Life drama, alakomeji, mílẹ̀ sí. Ẹ wà náà, ẹ wò bá náà ṣe rough. The road was very, very rough for you. But today you are in joyous mood. You are celebrating 35 years on stage. You have been an artist. Yetunde Wunmi jẹ́ ọ̀rẹ́ mi. Ó dẹ̀ jẹ́ kan náà àwọn ọmọ ẹgbẹ́ mi, Bọ́ba ní sisters Ẹgbẹ́dá. Èèyàn dáadáa ni, oníwà tútù ni. Á jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀, á dẹ̀ jèrè àwọn ọmọ ẹ̀. Ìyá wa, àbúrò wa, ọmọ wa, Aslanat. Akínwándé tí gbogbo èèyàn mọ̀ sí Yetunde Wunmi. Ọmọ wa ni àbúrò wa ló jẹ́ ó dẹ̀ jẹ́ ọmọlúàbí púpọ̀ tí ò bá sọ ọmọlúàbí mi ní wá ẹni tó bá sọ ọmọlúàbí làwọn á tẹ̀lé ọlá kó sọ ọmọlúàbí ó dẹ̀ mójú tó ṣẹ̀ kọ́lọ́hún ọba kódà kókó bá lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ kó tún lè ṣe púpọ̀ ọdún láyé. àdúpẹ́ púpọ̀ fọjọ́ tòní o bí arọ́jọ́ èní láyọ̀ àti àlàáfíà inú wájú sí o á sì ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àlàbà ẹlẹ́sẹ̀ ní tó gbogbo olùgbẹ́ òtúmọ̀ gbẹ̀wẹ̀dà onígbè gbogbo ìdè sábà bí bá ìgbé iná àdé. Àti wọ́n ìdí náà wọ́n sì wọ́n dọ́là òní. Ṣẹ́rí tí máa ní pé kí n máa sọ̀rọ̀ rẹpẹtẹ lórí Yetunde Wunmi nígbà tí fẹ́ máa parọ́ ni nǹkan kan tí mo kàn rí sí Yetunde Wunmi ni pé Yetunde Wunmi ó wà humble very very humble mo máa ń sọ kò sí ẹlẹ́gbẹ́ nínú gbogbo ansẹ́t wọn ẹni tó wà humble bíi Wunmi ó ṣọ̀ wọ́n very very humble ó ní respect ó ní tẹríba. tábà ní ká bá sọ nǹkan tó dáa nípa àǹtí Wunmi mi fi ṣe àyọsọ she's a very humble person nínú gbogbo àwọn ẹ̀gbọ́n àwọn àǹtí tí mo mọ̀ láàrin wọn àti Yetunde happens to be ẹni tó yẹ pé tó bá rí yín wọ́n ń wò pé àwọn jù yín lọ wọ́n máa kí ẹ̀tọ́ yàyà wọ́n máa bẹ ṣeré she is very encouraging kó bá yẹ kẹ́ pàdé lórí set á tẹ̀pù ṣe dáadáa á sọ tẹ́ bá ṣe dáadáa á gbóríyìn fún yín very encouraging she is an exceptional woman. ọ̀rọ̀ ẹni pẹ̀lú Yetunde Wunmi àwọn èèyàn máa wà tán máa close mọ́ra wọn right but èmi
Yetunde Wunmi, we are from the same side, from Ilaro, that's Yewa South local government. So you can know how closeness we are. It's more, we are more or less a family. Yeah, that's it. Orísun náà la wà lọ́dọ̀ Yetunde Wunmi. Ibẹ̀ la ti ń bọ́ lọ́wọ́lọ́wọ́ àdéjọ́. Ó dùn gan o, 35 years stage mi. Àkàrà yín dà. Àkàrà yín dà. Àkàrà. Ẹ̀yìn náà ni máa ń wọ àkàrà. Máa wọ láàárọ̀ la. Òun náà mọ̀ pé Múkà pàdé ògidì ni o. Mo like Wunmi gan. Mo love Wunmi. Èèyàn tó dáa ni. Ọlọ́run. Ọ̀rọ̀ tí mo lè sọ nípa Wunmi ti pọ̀ jù. Ó ti nice jù. Èèyàn mi ni jùdíkọ̀. Àǹtí wa ni. Ọlọ́run á jẹ́ kó pẹ́ láyé kẹ́mi wọ́n gùn. Inú mi dùn lónìí, ayọ̀ mi kún fún ohun tí Yetunde Wunmi ṣe tó ṣe 35 years on stage. Ọjọ́ náà rèé ní bí àná yìí, mo yan Ọlọ́run lógo. Mo ní orin kan tí mo fẹ́ kọ pé Olúwa ó máa ṣe o. Gbọ́jọ́ òní ṣojú wa, àwa ó máa yìnyàn o. Àwa ó máa gbé ọ̀gá. Yetunde Wunmi, Táíwò Akínwándé, ẹ̀gbọ́n mi ni, màámi ni. Ó jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó kú ọmọdé mọ́ra. Ó jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó máa encourage àwọn òṣèré kéékèèké tó ń bọ̀ lẹ́yìn. Ó jẹ́ ẹnìkan tó jẹ́ wípé gbogbo ìgbà tó bá ń ṣiṣẹ́ àbí tó bá ń ṣiṣẹ́ níṣẹ́ ó máa ń fi ara sí. Ìyá ló jẹ́ fún wa, ẹ̀gbọ́n ló jẹ́ fún wa. Oníkó jẹ́ ọmọ dáadáa sí wa. Bí gbogbo wa ṣe wà bí lọ́jọ́ òní nítorí ìwà tó ní ló gbé gbogbo wa wá débi. So àdẹ̀pá dúpẹ́ bí ọjọ́ òní ṣe ń lọ bọ́dẹ̀ ṣe ń lọ lọ́wọ́ àdúrà dúpẹ́. Mo ti mọ Yetunde sí o ti lọ bí almost 35 years tó bẹ̀rẹ̀ gángan ni mo mọ̀. There's nothing much but number sọ pé obìnrin ṣé èèyàn lè fi ọlá ẹ̀ tọrọ pé kó ń fún Ọlọ́run kó fún un ní ìyàwó gidi. She is bílá ilẹ̀síláwà lọ́dún tí mo ti mọ̀ mo rí Yetunde ní single parent tó dẹ̀ yẹ pé àwọn ọmọ tí ó bí òun àti Ọlọ́run wà nìkan ni wọ́n tọ́ wọn kí Ọlọ́run wá jẹ́ kó jèrè àwọn ọmọ náà. Ibo lẹ́yìn gẹ fìlà yìí sí kẹ̀. Bọ́n ṣe máa ń gẹ̀ náà rẹ̀ àbí àwọn àgẹ̀. Ẹ kí lórúkọ fìlà tẹ́yìn gẹ̀ yìí. Fìlà náà ni. Wákàtí mélòó la fi múra yín? Mo kàn sáré mo rush wọṣọ ni. Ẹni pé sípàsì mo wọ̀ ni. Ẹ jọ̀ọ́ má bínú kí lè tẹ rush wọ aṣọ wá sí ayẹyẹ Yetunde Wunmi. Pé mi ò gbọ́dọ̀ má lọ. Mi ì gbọ́dọ̀ má débi. Tí bá dẹ̀ fi lè mú mi tí bá fi lè pẹ́ ìṣẹ́jú kan péré sí mo lè mú ìsí bọ́ọ̀sì. Ok, a tún wá tó bí ọdún mélòó lẹ ti mọ Yetunde Wunmi? Mo ti mọ̀ wọ́n ti pẹ́ o. Mo ti mọ̀ wọ́n sí àti lé ní 25 years. Bẹ́ẹ̀ ni dábàá ní bọ́lá Ọlọ́run mọ́ra. Kò sẹ́ni tó ní dáadáa tí ó láì dá. Àmọ́ dáadáa wọn bíi 90 to 10 ni. Àìdá wọn ò jí pé tó bá ń bínú wọ́n máa ma sí ohun báyìí. Wọ́n á tún padà rẹ́rìn náà ni. Ní wọ́n ti mọ̀ sọ yé yìí. Orísun amóhùnmáwòrán ó ní ètò bàbá ètò ó ní pé àṣà Yorùbá wà lárugẹ ó náà ní òun ní ta ló jẹ́ gbà kánbó lọ́wọ́ ọmọ ta ló gbà kàtà lọ́wọ́ ṣèdòṣèdò ọmọ pé ọba lólókìtì Orísun amóhùnmáwòrán ó ní bàbá nínú gbogbo tẹlifíṣàn pátápátá tí ń bẹ nílẹ̀ yẹ ìjáwí onígbèsè da Yorùbá wà lárugẹ àtọmọdé àtàgbàlagbà àtọkùnrin àtobìnrin Orísun àgbà lórísun o. Ní choice ẹ ṣáà máa wo Orísun.